بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ní àná amẹ́nubà ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ kéèyàn fi oúnjẹ obìnrin tí kò tí ìdìyàwó èèyàn tí wọ́n tí ìsòyìnbó fún èèyàn kò fi sí i. àmì ìta fẹ́ mẹ́nubà lónìí insha Allah ta'ala kọ́rọ̀ fún sí ọ̀rọ̀ fún wa. náà ni àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ tí ẹnìkan garanti oúnjẹ ìsinú àbísáàrì fún ẹnìkan lọ́nà wo yóò lọ sọ fún rẹ́sítọ́rántì kan pé oúnjẹ báyìí lábẹ̀rẹ̀ wá sí kíni wọ́n máa jẹ́ yóò fi òdiwọ̀n sí pé oúnjẹ tí ò ní ju báyìí lọ lábẹ̀rẹ̀ wá sí kíni wọ́n máa jẹ́ kọ́mpìnì ó sì gẹ́lẹ̀ tó wà sanwó rẹ̀ ní oúnjẹ báyìí ẹni tí wọ́n fún láǹfà ní nǹkan yìí ní ọmọ sí gẹ́lẹ̀ àmọ́ tí kọ́mpìnì kọ́ ní ó sì gẹ́lẹ̀ lọ́sàn owó wọ́n máa ṣẹlẹ̀ tó jáyé ilé òǹkù sí wà láàmì wọ́n sì rí pé ẹni ọba sọ pé nǹkankan yìí jọ̀rọ̀ ẹ̀ fóun wọ́n wọ́n máa san nǹkan yìí wọ́n ti lá nǹkankan bọ́rẹ̀ lọ́rọ̀ yóò sì mọ́ sí kíni ẹ bá ti ẹnìkan lọ sí nǹkankan ẹ bá ti ẹnìkan lọ síbi ìnáwó kan pé láwọn ọmọ sí kàwá yìí wọ́n ní tó bá tẹ̀yẹ ẹ̀sẹ̀lẹ̀ ó yóò sí kíni nítorí lọ garanti nǹkan ìfẹ́ ni lámaní fún lámaní ní oúnjẹ ìmìnì ìsìnwó rẹ̀ wọ́n tàn sí fún alọ́sànwó ìlọ jẹun kọ́ onísanwó tí pé ẹnìkan lọ fọ́n sọ́yà fún pé kí ni o wọ́n sàn pọ́tẹ̀lẹ̀ fúlánà wà aláyẹ̀dọ̀rọ̀ rẹ̀ fúnlẹ̀mọ̀ ní lóúnjẹ sínú ìsàn owó rẹ̀ fúnlẹ̀mọ̀ ní lóúnjẹ sàárì ìsànwó rẹ̀ ẹni ẹni ọ jẹun ó sì kí ni gbọ́dọ̀ jẹun ọjọ́ ọkọ̀ lọ́nà ni gbèsè rẹ̀ wọ́n lárọ́ owó orin tó sọ ó garanti lọ́sànwó rẹ̀ tó bá wá jẹ́ wípé wá máa ṣẹlẹ̀ lọ́jọ́ wípé wọ́n lè fún ìgbàgbọ́ sí ìkọwà yìí ibi àyè ìbéèrè wà gan pé wọ́n fi iye só oúnjẹ ẹlọ́mọ jẹ lórí oúnjẹ báyìí o kọ́mpìnì ó sì kéde yóò san owó fún ọmọ òsìtẹ́ sí kéde wọ́n sì ti mọ̀ pé wọ́n tí wọ́n ti jẹ wọ́n sì kéde kọ́mpìnì ó ti fi kan sí pé kó mẹ́jù kéde lọ èyí báyìí lọ tó bá jẹ́ pé restaurant wá ń fi ń kún oúnjẹ fáwọn èèyàn ó lè jẹ́bì tọ́lá àwọn ìbìgẹ́rì tọ́lá wọ́n jẹ́ kí báyá wọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ company ní ń bèèrè pé tó fi lé ìkún tí ó àmá jẹ́ kí ni ìṣòfúta ní ẹni tó fẹ́ san ní tó fi ilẹ̀ ó ti fún ọ ní tẹ́pẹ̀ ní àṣàkùnlé tí wọ́n ní alhamdulillah ààlà ó ti fún ọ lóòdì wọn tó lè sí kí ni sáwọn jẹ pé yẹ báyẹ̀ méjì ojú kí ni lọ èyí báyìí lọ tí àwọn fi pé àbí àkọ́bí náà sàsán ó tó fi kú kí ni tí ó tún bèèrè nǹkan tí yóò tó lékún owó tí ọjọ́ ní ìfẹ́ sí ní ìdájọ́ eléyìí níbàmú sí company àti níbàmú sí ẹni tí oúnjẹ tó bá jẹ́ wípé ẹni tí ń jẹun tó ṣe òṣìṣẹ́ company ní béèrè wípé tó fi lè kún tó sì mọ òdiwọ̀n tí ẹni ló sí kíni tí ẹni ó jẹ ó tó ń béèrè àlékún sí tí ó àmá jẹ́ gbèsè fúta ní sọ́ọ̀tù ní jẹun oúnjẹ tí ń jẹ oúnjẹ tí ọ̀lẹ́ àrọ̀sálà oúnjẹ tí ń jẹ oúnjẹ tí ọ̀lẹ́ tọ̀ sí ni oúnjẹ àrámù mú òdíwọ̀n tí ọlọ́ jẹ́ ní àláàdé ibẹ̀ èyí tí bèèrè kún tí èsì gíní tí èsì tí ẹni ọjẹ́ tí ó láwọn sanwó ẹ̀ nínú kọ́ sanwó ẹ̀ fúnra tí ẹ̀ tí wà tí wá san
tẹ́ tó sí sí kí ni wọ́n ṣì mú owó tẹ́ sí mú fúta ní fún ẹni tó complain. wọ́n kì í sọ́ọ̀tù owó tí ọ̀lẹ́tọ̀ sí láti jẹ ní haram ní o wọ́n sànà ọ́ lè ẹ̀lẹ́bí lè wá pé àbúrò láǹfààní ẹ̀ wọ́n ti sọ pé ìbáyìí lọ sí kí ni ọjẹ́ wọ́n tọ́ sí pé kí ọmọ fi rú nǹkan bẹ́ẹ̀ sínú kó máa fi gba àwẹ̀ ìdáwó ní tó jẹ́ tọ́ rẹ̀ olùjùmọ̀ tí ó sì kí ni wọ́n fún ọ ètò béèrè lẹ́kún tí ti kọ́mpìnì kọ́ jẹ́ inú kó sí kí ni lóko sanwó rẹ̀ bá sanwó rẹ̀ tó sì mọ́ ọrùn complain. tí ọ̀lẹ́tọ̀ sí ló jẹ́ lè jẹ́ àkọ́kọ́ tó bá jẹ́ pé kìí sí òṣìṣẹ́ kọ́mpìnì ló sí kí ni béèrè rẹ̀ ẹni tó sí kí ni àwọn òṣìṣẹ́ àwọn ẹni tí bá ẹni tó ṣiṣẹ́ ní rẹ́sọ́rántì ló sí pé kí ni o wà fi fẹ́ kún máa sí kí ni wọ́n wá fi kún fẹ́ máa fi kún wọ́n pín fúnra tí ẹ̀ ní àbí gbogbo management ti restaurant rẹ́sọ́rántì ní sí kí ni ló fẹ́ máa fi kún ní fi kún gbogbo eléyìí tí wọ́n lẹ́tọ̀ sí fẹ́ máa sí kí ni fẹ́ máa béèrè o fẹ́ máa gba owó tí èso wọn kó kẹ́ni àbí ẹ̀sára sọ fánú àdísì járí abànú tí àkọlẹ́jẹ̀ Ahmad wa Tirmidhi qala hadithun hasan sahih àdísì mẹ́rin sọ pé alàmìyàdì ma akhadhat hatta tarudda أو تتعديها رواية بان اليد ما أخذت حتى تردها أما يعني إن توقع بعد tí èsì tó lẹ́tọ̀ sí náà dẹni kó sí kí ni kó san kó dẹ padà ó kọ́ san kí sáà bẹ̀lọ́rùn ẹ̀ tí èsì kan tí ẹ̀ yóò sì jẹ gbèsè sí lọ́rùn tí sí ó fi sí kí ni tó fi tí ìbá gbọ́wọ́ kan tí ọ̀ lẹ́tọ̀ sí ọ̀nà yìí kó sí kí ni ó kó dẹ padà wọ́n fọ gbọ́gbà ní o ó sì kí ní kan ní o láti dókòrò lọ sí kí ni ó dẹ padà yóò tó bọ́pò lọ́rùn rẹ̀ bí ọ̀ bá san tí ọ̀ dẹ padà ó sì dìgbè sí lọ́rùn gbogbo gbèsè sí ní ẹ̀mọ̀ ìyá mi ìgbọ́dọ̀ mọ́ sọ́rọ̀ láti máa ní ẹ̀tẹ́ tọ̀lọ́rùn lọ́sàánú wa bó ti wùlò kéré tó ìkẹ́kọ̀ọ́ kéré o tọ́dí yóò gbé ìdè kọ́ jẹ́ kálà jọ́nà o wọ́n tó sẹ́kàn owó olówó tí ń bẹ lọ́wọ́ kálukú ètò ọ̀dá kẹ́mẹ̀ pé ọmọ ní òkú ló ti mọ́ kọ̀nà tí ni ìjọ gbé ìdè yóò sì gíní àti wọ́n sì mọ́ sí pẹ́ ti lé lọ́wọ́ tó bá ń gba àwọn gbèsè tí ń bẹ lọ́rùn àwọn èèyàn fún ọmọ ní jẹ́ lọ́wọ́ yìí ọmọ ní ètò ẹ̀kọ́ mẹ́kọ́ wò kò sí fún ọ̀fẹ́ fún pàpá jẹmọ́ sí ẹ̀tí ẹ̀ níṣẹ́ ẹ̀rí ó ti gbogbo wà jẹ́ náà sí ẹ̀lú ọmọ jẹ́ ó ti pẹ́ jẹ́ sẹ́wọ́ bàjẹ́ o ní tí yọ́ máa wá kọ́ máa kún owó èèyàn ó wọ́n máa jẹ́ kíni ní tí ẹ̀ lẹ́tọ̀ sí ní tí ọ̀bà lẹ́tọ̀ sí kí wọ́n sí kíni kí wọ́n filẹ̀ pé orí yìí wa sókè ọ̀rọ̀ kọ́mpínì ó ti ní báyìí ní kéèyàn lọ́wọ́ jẹ́ ló jẹ́ sàmì àbísínú ẹni tó jẹ́ òṣìṣẹ́ wọ́n bèèrè jù kí ní lọ tó àbẹ̀rẹ̀ jù lọ́pọ̀lọ̀ sí kí ní ọ̀sánwó ẹ̀ mọ́ gbé lọ́rùn kọ́mpínì tí ó ní tó ní kí àwọn òṣìṣẹ́ lọ jẹun tó ti fò kà sí ó ti fi yé sí àyàfẹ́ wáyọ́nú sí tí àti yọ́nú sí sanwó ẹ̀ fún ibẹ̀ ẹ̀kọ́ fi tó ní tẹ́lẹ̀ kọ́lọ́gbà bákan náà rẹ́sítọ́rẹ́ntì náà kọ̀rọ̀ sí kí ní wọ́n máa fi kó ìnáwó kọ́mpínì pé ibi tàà ti kọ fún láti fún ní ìsìtì ní ìparí oṣù wọ́n sì gẹ́ni wọ́n san ó ìdáwó tó ọba lọ kan tí wọn ò lẹ́tọ̀ sí tí èso tí ó jẹ tẹ́kù ọlọ́rà fún ọlọ́rùn ìwọ̀ ọlọ́gbọ̀sọ́rùn ọlọ́pọ̀ sàmọ́wà bárakẹ́lá fi kúrò. Assalamu alaikum. Wa alaikum salam.